tí wọ́n jẹ́ ọmọ Yorùbá àtàtà ọmọ Nàìjíríà rẹ̀ wọ́n fi ìlú Èbó tí wọ́n fi ṣe Èbó ìlànà tó ń ṣàtìkú lẹ́yìn òdì wọ́n fẹ́ mọ̀ yìí orúkọ yín ibi tẹ́ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe dé ìlú Èbó bẹ́ẹ̀ ṣe dé ìlú Èbó wá sí Nàìjíríà lásìkò yìí ìwọ náà ni àjọ olónìí bàbá ẹ̀dá orúkọ náà mọ́ káàkiri àgbáyé. Ẹ ṣeun olóòtú, orúkọ mi ni wòlíì Abíọ́dún Olúrẹ̀dé Àjàyí ti ìjọ Christ Apostolic Church tó tẹ̀dó sí orílẹ̀-èdè United Kingdom ní ìlú tó ń pè ní Overhampton, so Christ Apostolic Church Pentecostal Assembly Overhampton, ibẹ̀ ni mo ti jẹ́. pásítọ̀ alábàápọ̀ àbúkọ́ wòlíì àwọn tó bá jẹ́ bí White Garden Church ní Sẹ̀lẹ̀ bí Kérúbù àwọn jẹ́ wòlíì ilé ìkọ́sà. Kò sí wòlíì ẹ̀ka márùn-ún ni àwọn táìtù tó wà. Wòlíì jẹ́ kan lára wọn ni evangelist, abẹ́ẹ̀kì ń gbé evangelist káàkiri, wọn ni olùkọ́ni teacher, apostle, so ara ẹ̀ka márùn-ún yẹn 5 they call it 5. Reverend àti pastor kankan náà ni òyìnbó ló ń fi identify ẹ̀, òyìnbó ló change. Ipò wòlíì wọ́n tó pẹ̀lú wòlíì ayé àríra àgbáyé ló lè fi hàn lọ́dọ̀ fi hàn ẹ tí ìpele ti báwa ṣe ń gbọ́ kiri o àwọn òbí bẹ́ẹ̀ náà ni ẹ tí ìpele ti ju ti pásítọ̀ lásán lọ sí bẹ́ẹ̀ ṣá. Tẹ́bá èèyàn máa ń lọ sí ẹ̀kọ́ pásítọ̀ láti gba oyè pásítọ̀, kò sẹ́ tó lọ sí ilé ẹ̀kọ́ wòlíì láti jẹ́ wòlíì. Ẹ̀bùn láti ọ̀run ni Ọlọ́run, ẹ̀ǹtàwọn tí Ọlọ́run bá yọ̀ǹda fún ẹ̀bùn ni. Wòlíì yẹn náà dẹ̀kẹ̀ ní the ways of their functioning ó pín sí oríṣiríṣi ẹ̀ka, ṣe ìbá mi ẹ̀yìn. So wòlíì òun ṣe nǹkan tí àwọn kì í ordain wòlíì. Ẹ lè rí ibi tí wọ́n sọ pé àwọn ordain wòlíì, àwọn yan èèyàn jẹ́ wòlíì. Ọlọ́run fún àìló máa ń yan èèyàn ní wòlíì. So nínú ìrìnàjò yìí kí ẹ tún wá lè gbà wòlíì ní wòlíì àdúgbò lè pè ní wòlíì àwọn àti ṣẹlẹ̀ ṣé láti kékeré ni tí wọ́n sọ fún ìyá àgbà náà sọ fún mi àbẹ́yìn ìgbẹ́lẹ̀ padà wọ̀ fún inú rẹ̀ àti ẹ̀rín. wọ́n gbà tí ní ṣókí mo jẹ́ èèyàn kan tí ó ń pariwo lè palẹ̀kùn yẹn dé sorry gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ̀rọ̀ nígbà tí mo wà ní kékeré láti bí age primary school ní ọjọ́ wọn tó le so líle yẹn ó jẹ́ kó àwọn ìlú mi ó fún wọn ní concern, ó fún wọn ní ọgbẹ́ ọkàn, so wọ́n wá máa ń mú mi lọ káàkiri láti lè find solution. Mo lè Páńlé ìjọmọ tó yan Páńlé gidi. Tí n bá fẹ́ jà gbà yẹn mi ò ga lọ́pọ̀, ṣùgbọ́n tí n bá rí pé o ju height mi lọ tó ń tọ́ mi ò ní bẹ́ẹ̀ jà. Màá make sure pé mo rí èèyàn méjì tó wà pẹ̀lú ẹ̀ kí n tó bẹ̀rẹ̀ jà. Èmi tẹ́ bú ní ẹ̀sẹ̀ Àjàntálá gan lórí alias tán fún mi gbà náà. Ra alias tán fún mi ni ẹ̀. So ó fún Iléṣà ni, ọmọ Iléṣà ni mí, ṣùgbọ́n Ìbàdàn náà bí mi sí, but ọmọ Iléṣà ni bàbá àti ìyá mi. Mo dẹ̀ gbé Haúsá náà, mo gbé Kano, mo gbé Gogola State, mo lọ primary school ní Asaorin primary school Surulere lẹ́kọ̀ọ́, mo lọ sí Asaorin primary school bẹ́ẹ̀. Ara àwọn ìpátá ẹ̀ náà ló ń jẹ́ kí ìrìnàjò ẹ̀ máa lọ káàkiri báyìí. So but nígbà tó dẹ̀ yà kò síbi táwọn mú mi yà. Yes, tọ́rọ ìwà mi àtàwọn ń try gan. Ilé àfà, ilé aláwo, wọ́n ní kán lọ, wọ́n á lọ ní kán lọ pẹ̀lẹ́dà mi. Wọ́n find solution. Àti kóríta kan wọ́n tiẹ̀ ní ẹ̀méjì ilé juvenile rehabilitation center kan wà ní Ogun State, somewhere in Ogun State.
ọ̀rẹ́. kán lọ jù mí síbẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mejì náà gbìyànjú láti mú mi lọ. Àkọ́kọ́ tó fẹ́ mú mi lọ a wà ní gáràjì Iléṣà, máa ń pe gáràjì ẹ̀ṣọ́ amẹ́sìn ń pè ní odò gáràjì bẹ́ẹ̀ ni main garage. Àwọn mọ́tò ayé ìgbà yẹn Bedford la wà, wọ́n ti mú mi lọ. So mo dẹ̀ jókòó sáárín ìyá àti bàbá mi kọ́lọ́n bá ń fọ́n kẹ́wọ̀n. So à ń retí kí mọ́tò kún. Bó bá ṣe ń retí yẹn, Ọlọ́run ló mọ ibi tí àwọn òye ìgbà yẹn ti máa ń wá. Ló kọjá yìí mú kan wo báyìí mo wò báyìí, mo dẹ̀ jókòó sáárín wọn. Ojú wíńdò yẹn ni mo gbà tó wọ́lẹ̀. Ó gbà yín. Ibẹ̀ mo gbà tó wọ́lẹ̀ sẹ́ẹ̀. Bí bọ́lẹ̀ tí mo bọ́lẹ̀ pram báyìí, gbogbo àwọn tó wà ní gáràjì yẹn ní iye ọdún yẹn, wọ́n lé mi tì. Wọ́n gbìyànjú wọ́n lé mi tì but kò sí nǹkan ní wọn tó rí mi mú. Ìmí tó bá fẹ́ máa gbà bẹ́ẹ̀ kọjá. Bóyá sá lọ lọ́wọ́ lọ́wọ́. Mo fẹ́ mi ò fẹ́ lọ ni. So ìgbà tó ń rí pé àwọn ò rí mi mú, wọ́n láti padà sílé. Wọ́n padà sílé. So ó tó bí ọjọ́ mẹ́ta kí n tó wọlé. Wọ́n bẹ̀ mí wọlé ni. Tí bá rí igi ọsàn máa gorí ẹ̀. Mélòó ni lọ́wọ́ ìyá àti bàbá gbà? Lọ́wọ́ ìyá mi mẹ́rin ni wá, èmi ní number 2. Ṣùgbọ́n wà láti mi nìkan pò pẹ̀lú wọn. Kò sí nǹkan náà. Ọkùnrin mẹ́ta, obìnrin kan. Lọ́wọ́ ìyá mi. Lọ́wọ́ bàbá pọ̀. Kò sí nǹkan nínú wọn tó ṣe bẹ́ẹ̀ náà. So bí táṣà ti ṣe, ìgbà tó dé lẹ́ẹ̀kejì wọ́n tún fẹ́ mú mi lọ. Wọ́n tún mú mi lọ. Ìwà mú bóyá bẹ́ẹ̀ kò tààlà dé. Ṣé pé mo mọ̀ bẹ̀, wọ́n á ń béèrè pé ẹjọ́ bí ilé tán ti máa ń rehabilitate àwọn ọmọ kéékèèké tán máa. Ẹni tá a wá parí ní ta lẹ̀ ń mú lọ. Tẹ́ ọmọ tẹ́ mú lọ ni wọn ò ní gbà lọ́wọ́ yín, ó kéré. Bóyá mo fi lè ju bí ọdún 6 sí 7 lọ. Ó le tó bẹ́ẹ̀ ni. Àjàntálá lẹ̀ ń wo yìí. Àgógò yìí tán rí. Ibi tá à ń lọ gan nìyẹn. Mi ò lè pọ̀ lójú báyìí lọ torí mo ṣì wà ní bá dàgbà pátá bóyá ọmọ ọdún 8. Mo ṣì wà ní primary school. So number 2, ẹni ló wá sọ fún mi pé àwọn ò ní gbẹ́lẹ̀ lọ́wọ́ yóò kéré. Ọ̀rọ̀ yẹn náà rí náà gbọ́. Number 2 dá mi padà wálé. Wọ́n lọ síbòmí, wọ́n láwọn lọ borí. Wọ́n ní àwọn lọ pẹ̀lẹ́dà. Wọ́n wá débi kan, wọ́n ṣe aṣọ rẹ́ẹ̀dì, wọ́n wá ṣe wọ́n pẹ̀lẹ́dà. Ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tó ń gbé yẹn, nígbà tí ẹ bá ń da petrol sínú náà ni kò sí solution. So mo ní àǹtí kan, ó wá jẹ́ mẹ́mbà WOSEM. CAC bàbá Bádàrè kọ́lọ́run fọ́run kẹ́ gbogbo wọn ti kó sí. Ló wá pe màmá mi jọ̀wọ́ pé ó dẹ̀ mú ọmọ yìí lọ sí kò ṣeun tì. Mo lọ sí kò ṣeun tì. Màmá mi dẹ̀ gbọ́ sí lẹ́nu. Àwa bẹ̀rẹ̀ sí ní lọ sí kò ṣeun tì. Kò tí èjì Lákúrẹ́ ńgbà yẹn wọ́n máa ń ṣe ìpàdé olóṣooṣù. Wọ́n ṣe sí àná mo wà ńbẹ̀, mo lọ sí church yẹn láti bí almost 50 years. Ó dáadáa. Lọ bẹ̀. So tá a bá ti lọ, a gbàdúrà, a ṣe ìpàdé olóṣooṣù yẹn. Wọ́n fún wa mi ní keg. Màmá mi ra keg 20 litres. Wọ́n máa fi bu omi kò ṣeun tì yẹn wá sílé. Mo bu omi kò ṣeun tì náà wá sílé wa. So ìyẹn ni mo máa mú tá tó máa fi padà. So ìgbà yẹn ni ìyípadà wá ń wá títí ìgbà tó dẹ̀ yá around 1974 thereabout 75 or 76 mo lọ ṣe ìrìbọmi ń bẹ̀ ní tìlẹ́ṣà, máa ń pè ní stadium. So ibẹ̀ láti kọ́ bí bá ti ń gbà àwẹ̀. Kò ṣeun tì yẹn Lákúrẹ́ láti mo ti kọ́kọ́ gbà àwẹ̀. Ìjọ tó ní ká kọ́kọ́ gbà àwẹ̀, tá kọ́kọ́ débẹ̀. A máa ń ṣe ìpàdé ẹni aago 9 sí 12. Inú hall yẹn ni mo ti kúrò. Mo sọ fún màmá mi nígbà yẹn kọ́lọ́run fọ́run kẹ́, mo fẹ́ lọ yàgbẹ́. Ó ní kí n lọ. Mo bá lọ síbi tá kẹ́rù sí. Mo tú báàgì tán gbé lọ. Gbogbo gàrí àti ṣúgà sínú omi. Mo bá mu gàrí tèmi. Mo bá padà wá sínú hall. Mo dẹ̀ clean everything. So màmá mi lérò pé mo gbàwẹ̀, inú ẹ̀ dùn. Wọn ò tiẹ̀ mọ̀ pé mo lè gbàwẹ̀, inú ẹ̀ dùn. Kàn wọ́n ti lọ mu gàrí. Ìgbà tó dijọ́ kejì a tún láti gbàwẹ̀. Ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni pé
ẹ má ní ọmọ kéré ẹ̀kọ́ wọn náà bọ́ ti ń gbàwẹ̀ ó ti mọ̀ pé àwọn mùsùlùmí máa ń kọ́ àwọn ọmọ bó ti kó kéré tó ọ̀pọ̀ táwọn kìrìsìtẹ́nì mi ò mọ ọkọ tó ń ṣe nísìnyí gbà tó di jọ́ kejì a tún láti gbàwẹ̀ mi ò wá lọ ṣe nǹkan tí mi ò jí gàrí mu ó ṣe ọ̀rọ̀ tó dà ló yá mi so bí mo ṣe gbàwẹ̀ nìyẹn àwọn ẹ̀ ti gbàdúrà yẹn títí dago méjìlá nǹkan tó ti parí nǹkan lùkọ́ lọ jẹun àbá jẹun láti jọ ẹni mo ti kú mọ́ ọmọ ti ṣe ń gbàwẹ̀ títí di àṣẹ ń sọ̀rọ̀ yìí and every year ẹ̀ẹ̀mejì ni máa ń gba 40 days straight 40 days kì í ṣe straight o mo máa break but 40 days lẹ́ẹ̀mejì lọ́dún March and August so ṣé ó ní májẹ̀mú nínú ni. well ó ní ìyẹn ní májẹ̀mú nú ó ní 40 days nínú àwọn máa ń pè ní covenant fasting tí èèyàn bá fẹ́ bọ́ lọ́rùn rìn ó gbọ́dọ̀ ní covenant pẹ̀lú ẹ̀ tí òun náà máa ní covenant pẹ̀lú èèyàn yorùbá mi ò yẹ yín so lẹ́yìn àwọn yẹn máa tún máa ń gba àwọn àwẹ̀ pẹ́pẹ́pẹ́ so kọ́ abẹ́rẹ́ ní change àwọn akúnlẹ̀ níwájú bàbá wa wádàrí ń gbà ayé wọn gbà yẹn ní first time tá a lọ bàbá wa wò mí títí tó wá gbàdúrà jésù àdéhùn bàbá sọ bàbá yìí sún wọn fọmọ́ ṣe pé kò sí nǹkan tán ti lè ṣe mí nítorí ẹni ìfẹ̀rẹ̀ròyìn ọlọ́run ni ọmọ ilé ṣùgbọ́n ká ní pé màmá mi mọ ìtumọ̀ yẹn ń gbà yẹn ni ohun tí ìbá ṣe ni pé ìbá délé ìbá sọ fún bàbá mi àwọn apalẹ̀ ẹrù mi mọ́ ṣé ẹ pé lẹ́ni ìfẹ̀rẹ̀ròyìn ọlọ́run ìyẹn ni pé yóò jẹ́ olùsẹ̀ pásítọ̀ àbí wòlíì àwọn yọ̀ǹda ẹ̀fọ́ yìí nǹkan náà bá ṣe nìyẹn bọ́ tó wọn understand ẹ̀ ṣùgbọ́n ibi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí gbà ọkọ̀ nìyẹn títí adẹ̀bẹ̀rẹ̀ sí ní dàgbà ọlọ́run sí gba ògo mo wá fẹ́ràn àwẹ̀ mo lè fẹ́ràn àti máa sin lọ́rùn so ẹ pé ìrántí kọ́kọ́ jáde pé ẹni àmì òróró ọlọ́run lélẹ̀ kó sí nǹkan tó máa fi mí ṣe so. báwo ni iṣẹ́ ìránṣẹ́ ṣe wá bẹ̀rẹ̀? Iṣẹ́ ìránṣẹ́ ò bẹ̀rẹ̀ ohun tí a ti wá dàgbà mo ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan tó ń pè ní Nigerian Breweries tí Ìbàdàn táwa for 16 years tó bá tó di year 2000 mo kúrò ńbẹ̀ mo ní mo fẹ́ ṣe business wọ́n dẹ̀ fún mi lówó tó dáa ní ayé ìgbà yẹn mo dẹ̀ lọ sí business mo lọ ètò all sort of business mo ń gbẹ́ borehole mo ń gba contract ilé mo ní block industry mo ń ṣe fancy blocks mo ń ta cement ayé cement kò tí sí nǹkan tó ń jẹ́ Dangote ń gbà yẹn Portland cement ló ń rìn trailer cement máa gba máa ta ó ṣe yẹn títí tí fún bí ọdún bíi 4 but láàárín ọdún 4 yẹn instead of nǹkan máa progress mo ní mọ́tò bíi 3 mo ti kọ́lé mo dẹ̀ like láti máa gbàdúrà fẹ́ràn àdúrà púpọ̀ so tí bá lọ gbàdúrà tí mo lọ sórí òkè tí mo lọ òkè akíkẹ́ káàkiri wọ́n á ní Ọlọ́run sọ pé kí n lọ gbàgbó kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo sì tún mo ṣe ń gbàdúrà tó yẹn náà tí mo dẹ̀ máa ń fẹ́ràn láti máa lọ sórí òkè yẹn mo tún jẹ́ ẹni tó fẹ́ràn fàájì ọ̀pẹ́ tó bá ṣe iléeṣẹ́ Nigeria Breweries wọ́n ní nǹkan tí kinní kan ń tàkọ́ lóúnjẹ kì í ṣe bí tẹ́lẹ̀ tó ṣiṣẹ́ ń bíúrì wọ́n á fún yín lọ́fẹ̀ẹ́ every month wọ́n olóye tó káwọ́tàn tó máa fún yín so you have it at home so no excuse wọ́n dẹ̀ máa ń kórè pé nǹkan tá a bá ń fáwọn èèyàn jọ yẹ ká náà lè máa jẹ so kò sí product wọn tí mi ò kí ń mu fact tá a bá máa tẹ́ndẹ̀ sórí dáìní gan wọ́n á tó fi kódà tútù tó bá tútù wọ́n á tó fi sí orí ẹ̀ kí gbàdá bá wọ other room kí eré palẹ̀ dùn so wọ́n á ní kí n lọ gbá aago mu ní aago ló ń jẹ bẹ́ẹ̀ wọ́n ní ṣé mi mọ̀ pé mo ní pé ní Ọlọ́run pè mí pé àkókò ti tó Jésù lolúwa kò síbi tí wọ́n ti sọ fún mi wọ́n sọ fún mi kérébù wọ́n sọ fún mi CAC wọ́n sọ fún mi sẹ̀lẹ̀ gbogbo ẹ̀ gan I'm more of Celestial Church I was an evangelist in Celestial Church of Christ
torí mo like àdúrà mo dẹ̀ máa ń like bí àdúrà bá ti gbóná mo wá ní kí ni mo fẹ́ ṣe báwo lèèyàn ṣe ń lọ gbàgbọ́ ní at what age mo ti wá kúrò níbi iṣẹ́ mo wá tún ṣe business yẹn kan tó wá lọ tààràtà kí ló àwọn èèyàn máa sọ wọn á ní orúkọ Jésù ṣe parọ́ mọ́ àbí wọn á ní ìgbà tó ṣe tìyẹn tí ó bá yí mọ́ ti Jésù ó bá lọ sínú program ṣẹlẹ̀ kan ni wòlíì yẹn bá pè mí mo jú lọ dáadáa so mo jú lọ nínú rank mo jú lọ lójú orí wa ní bọ̀dá ó ní ẹgbọ́n kan tọ́lọ́ ẹ̀mí Ọlọ́run sọ lọ́rọ̀ ní pé kẹ́ bá ń pàdé lọ́jọ́ mẹ́ta ọ̀sán mẹ́ta òru mẹ́ta pẹ̀lú àwẹ̀ ẹ má jáde inú ilé o òun ti fi àṣẹ sí yín lẹ́nu ó sì délé mo sọ fáwọn aráalé ìwé ó ti ra mi mọ́nú yàrá yìí o ẹnikẹ́ni máa stop àwọn ọmọ gan òun pé mo wà nílé mo sì ti ra mi mọ́lé fọjọ́ mẹ́ta wọ́n á gbàdúrà Ọlọ́run mi ò ní mi ò sí ẹ̀ bó tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn ò ní gbà mí gbọ́ but give me a better second chance tó bá ti fún mi màá sí ẹ̀ mo ṣe wá parí àwọ̀ yẹn jọ Thursday alẹ́jọ́ Thursday mo wọlé mo parí ẹ̀ láàárọ̀ Monday mo wá ní mo ṣe wá parí ẹ̀ torí mo pa fóònù mo wá tan fóònù mi mo wá ní Ọlọ́run mo mà ti bẹ́ẹ̀ pàdé lọ́sàn-án mẹ́ta ọdún mẹ́ta mo fẹ́ rí àmì lẹ́nu kan wá sọ fún pé kò sí Ọlọ́run ẹni ò tí gbàdúrà débi tó ti máa ń rọra pàdé Ọlọ́run àdúrà máa ń gbà àti ní àwọn mùsùlùmí àti ti kìrìsìtẹ́nì nǹkan tó bá máa tara wọn o bá gbọ́ ohun tó sọ fún mi pé kí n lọ tan fóònù mi ní ẹbí aago 7 so ibi tí fóònù mi wà sí yàrá mi gbà yẹn ó tó gbogbo bíi so fóònù mi wà níbi ibi tí kéde ìbátà wà yẹn bó wá lọ bẹ̀ mo bá tàn bó wá ń padà bọ̀ láti wá láìdà sórí bẹ́ẹ̀ ṣe pé àárọ̀ Monday ni mi ò tẹ̀ tí mo nǹkan tí mo lè ṣe kí n tó dórí bẹ́ẹ̀dì yẹn fóònù mi ring nídàájú kùtùkùtù níta ló máa fẹ́ pè mí láago 7 bá lọ bẹ̀ bá gbé ó wá jẹ́ nọ́mbà tí mi ò stop tó wáyé pé ẹni yẹn pè mí pẹ̀lú nọ́mbà ẹ̀ tí mo forúkọ ẹ̀ stop mi ò ní gbé nǹkan tí màá lérò ni pé ilé ìfẹ́ bá àdúrà jẹ́ ni so ogun wa gbé ó wá jẹ́ àbúrò mi tán bílé mi ọmọ ìyá mi òun wà lẹ́kọ̀ọ́ nígbà yẹn wọ́n ní bọ̀dá mi mo ní yes who is this ó lè mi ní ìwà dárúkọ ẹ̀ ó ní ṣe bẹ́ẹ̀ ní international passport mo ní ó ní ṣé mo mọ ibi tó wà mo ní mi ò mọ ibi tó wà o mo ní ṣùgbọ́n mo bọ̀ wà nílé lórí mi ò gbàdúrà fún travelling àdúrà tí wọ́n gbà ń gbà yín pé bí nǹkan ọ̀rẹ́ kan tó máa wá láti ìlú òyìnbó tó ń fẹ́ ṣe big project tá a dẹ̀ gbé machine block síbẹ̀ tá a mọ̀ lọ block lọ tiwa tá a sì mọ̀ bára síbẹ̀ tí tá a bá ta sìmẹ́ntì fún tàbí ní réyàn lè fún mi ní contract l'Abuja ó lóun ní ìdáwọn formation kan ó ní bí alon ló máa take mi láti rí passport yẹn mo nínú ilé ló wà ibi tí mo ti ń ṣe brian ló wà mo ní kò lè gbà mí ju 10-15 minutes mi ò kò mọ̀ the actual ó ló máa fún mi ní 30 minutes so láàrin 10 minutes mo rí ibi tí mo fi sí exactly 30 minutes ó pè mí ó ní ṣe tí mo ti rí wọ́n á fún àwọn information to need anyway to cut this story short bó ṣe to travelling fún mi nìyẹn ìjọ tí mo ti wọlé àdúrà yẹn làwọn ogun Ọlọ́run ti lọ arrest ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní mi ò ti lè sùn ló ti ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe torí ẹni tí mo sọ fún yín kó tó di àkókò yẹn láti bí oṣù 6 sọ̀rọ̀ ọmọ ìyá mi kò jọ pàǹjẹ́ àkójọ mo sọ pé mi ò ní gbé káyín pé orúkọ ẹ̀ ló fi pè mí sọ̀rọ̀ ọkùnrin ni so wọ́n á ní gbàgbọ́ information yẹn tán Monday ni ó ní tó bá di Wednesday ọ̀sẹ̀ yẹn ó lọ máa rán àbúrò kan wá kó àwọn document kan fún mi kí n sign ẹ̀ kí n dẹ̀ fill ẹ̀ kí n dẹ̀ fi passport mi sí passport lágbára Ọlọ́run àjọ wa ní London náà yẹn so to cut the story short processing yẹn ló sọ mí lérò lóyìnbó. ìjọ kẹta tẹ parí àgbàdo lọ́dọ̀ bẹ́ẹ̀ni ọdún wo la ń sọ? wọ́n sọ̀rọ̀ year 2004 rather 2004.
21 years ago. yes so bí mo dẹ̀ ṣe dé airport UK Heathrow mo dẹ̀ bọ́ bàtà mo dẹ̀ káwọ́ méjèèjì sókè Ọlọ́run yàrá yà gbogbo tó bá fẹ́ fa gbogbo àrà tó bá fẹ́ fa ayé mi dá mo jọ̀wọ́ ẹ̀ fún ẹ bẹ̀rẹ̀ sí ní lò bí tó bá fẹ́ lò mo ti ṣe tán I'm ready to mo ti bá Ọlọ́run pàdé wòlíì sì wà but bá a ṣe máa ń function yàtọ̀ síra wọn yorùbá mi yẹ yín sà ó yàtọ̀ ṣàǹkó bí Elijah ṣe function ó yàtọ̀ slightly sí ti Elisha ó yàtọ̀ sí ti Samuel ó yàtọ̀ sí ti David they are all prophets Moses was also a prophet ẹ tí ọ̀rẹ́ sáà mi so mo dẹ̀ bẹ̀rẹ̀ mo wá lọ sí school mo wá lọ sí church mo wá ń wá sẹlẹ ní wíkí tó kúrò ní mo wá ń wá sẹlẹ kiri ní ìtìbòdè tó gbà yìí torí kì í ṣe inú London basket kíkéèyàn dé sí ẹgbẹ́ Àbújá ní capital kíkéèyàn dé sí Àkúrẹ́ àbí Súlèjà àwọn Niger State sọ̀bọ̀ wá sí sẹlẹ̀ mo ṣe bọ́ sínú Pentecostal church kan nìyẹn pásítọ̀ tó wá jẹ́ pásítọ̀ obìnrin ní òyìnbó wọ́n wá pè mí pé òun rí ìmọ́lẹ̀ tó tàn nínú ayé mi ṣé mo fẹ́ lọ sí Bible school wọ́n wá ní yes òun ló ṣe gbogbo recommendation gbogbo reference tí mo fi wá lọ ṣe degree in theology ní University of Wales ìrìnàjò yẹn náà dẹ̀ lọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní build up wọn challenges wà pọ̀ tó bá ti wá tí n bá ti kéwé pé so wọn bí tá a jíjọ fàdéhùn sí àtú down títí dọ̀la kò ṣe wáyé pé kò sí challenges but tá a bá ti ké pé ó ń down. 21 years ago ló ń yàgò yìí ó ló ṣe wà sí ṣá. ṣé ẹ mọ̀ wípé ẹ wọnú lẹ́yìn sí bó tilẹ̀ jẹ́ pé pẹ̀lú oore ọ̀fẹ́ Kristi oṣù mẹ́fà la fi kọ́ ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ bìwó wọ́n bá gbé katakata wá lé ní báyìí ṣó máa gbà wọ́n lóṣù mẹ́fà ẹ̀rí pé láàrin ọjọ́ kan sí méjì wọ́n á lébùlẹ̀ àbí so bí èèyàn bá ti láforítì tí èèyàn dẹ̀ kún fún àdúrà gbogbo tó bá lè ẹ máa dẹ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Nàìjíríà yìí náà bóyá létà máa lọ sí. ló wá gbà lọ́wọ́ yìí 21 years ìpàdé yìí pẹ̀lú Kristi pẹ̀lú ló gbà. well nǹkan tí kò gbá nǹkan kan pàṣẹ nǹkan tẹ́lẹ̀ ní pé the sacrifice that I made. Oh yes. Gbogbo yẹn àyẹn tí ká tó kó Nàìjíríà gan láti drop nítorí bá a bá fẹ́ drop ẹ̀ wọ́n ní báwo ni owó mo fẹ́ lò tó fẹ́ jọra wọn. mi ò kóyàwó àtọwọ̀dá rẹ̀ mo fi ìyàwó àti wọn sílẹ̀ torí pé nígbà tí mo ń lọ mi ò lọ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe ń lọ sí ó dẹ̀ ìwà lára mi mọ́ tí máa gba àwọn èèyàn tó bá dé ìkórìtà yẹn mi ò lọ nílọ tí mo fi lè kóyàwó àtọmọ̀dá ni mo kàn lọ for survival and for a new beginning and to the glory of the Lord àwọn ọmọ tí mo kó sílẹ̀ ń gbà yẹn àti ìyá wọn to the glory of the Lord wọ́n wà lálàáfíà gbogbo ọmọ náà ló ti graduate so ilé tó kéré jù ń gbà yẹn pẹ̀lú oore ọ̀fẹ́ Kristi ó ń ṣe masters ẹ̀ lọ́wọ́ ìkan ni wọ́n ti parí masters ó wà ní ìlú òyìnbó ń bẹ pẹ̀lú mi so ìkan ṣiṣẹ́ tó dà níbí so ìyẹn dẹ̀ máa ṣe ìyàwó pẹ̀lú oore ọ̀fẹ́ Kristi láìpẹ́ ẹ bá free àtúkọ̀ yẹn wá cover ẹ sì wà bá wa jẹ ráìsì.
so àmọ́ oúnjẹ tí àwọn èkó mọ́ ń sábà jẹ ṣé ráìsì ni á jẹ ráìsì Ọ̀sẹ̀ wá sọ nínú ìrìn àjò yẹn sà nínú iṣẹ́ ìsà. lórí fóònù ni o ní 2013 bàbá kan wà níbí lẹ́kọ̀ọ́ rìtáyárì NNPC ni wá sick wọ́n á gbé lọ sí ìwọ̀n bóyá owó àbọ̀tún kan náà gbé lọ́wọ́ ẹ̀ NNPC specialist hospital lẹ́kọ̀ọ́ àbí ìbẹ̀ náà wọ́n admit ẹ̀ sí so ọmọ ẹ̀ wà lọ́dọ̀ mi wọ́n bá discharge bàbá yẹn ní bàbá tiẹ̀ nílé kan lẹ́kọ̀ọ́ tó ti fẹ́ ta láti bí almost 30-40 years before time náà rí ta wọn náà fẹ́ ta mo ní ṣe gbàgbọ́ nù mí bàbá gbàdúrà ìyá tó wà lọ́dọ̀ mi ní kí n má wọlé òun gbàgbọ́ pa mi tó bá ti délé pè mí wọ́n bá pè mí bá praise náà ẹ lọ́wọ́ fi wọ́n gbogbo lé yẹn ojú ọ̀sẹ̀ méjì ńgbà kan ta láyé ìgbà yẹn tí mo sọ fún yín 400 pounds 400 pounds is about 100,000 naira ló fún mi ó pè mí ó lóun fẹ́ fún mi ní 100,000 but àwọn ọ̀rẹ́ mi bọ́n ṣe máa transfer yẹn kí ẹ má ronú ẹ transfer yẹn mi ò tẹ̀lé àkáǹtì mi ò tẹ̀lé tí mo ní pẹ̀lú zenith kò function mo kàn fún lákáǹtì ìyàwó mi báyìí mo ní sanwó síbẹ̀ December bí December bí báwọn yẹn ṣe fi ìyanu púpọ̀ agbára omi ni. kì í ṣe wẹ̀ ṣé ẹ mọ̀ pé omi lágbára àbí nínú omi àti ènìyàn tàbí Ọlọ́run kọ́kọ́ dá omi ni àwa ló dágbẹ̀yìn àbí so a lè pè ní agbára omi ní a lè pè ní agbára àṣẹ tí Ọlọ́run fi sínú omi a lè pè ní agbára ìpè tí Ọlọ́run pè ní. Mẹ́ta tó wọnú ẹ̀ ọ̀kan. Ìgbà tí mo dé Kòṣeun ti lánàá kànga oríṣiríṣi mẹ́ta ni mo bá bẹ̀ láyé ìgbà táwọn lọ ẹyọ kan oṣù ló wà bẹ́ẹ̀ so ẹyọ méjì mi tún ti wà kan wà tán ní oṣooṣù náà wọ́n ti mi ò rí yẹn bù wọ́n lóṣooṣù ní pé mi ò lè rí bù once in a month every first of a month náà ń bù fáwọn yẹn ìkan wà nínú gbọ̀ngàn bí wọ́n ti ń ṣe revival then the third one ìyẹn ni the first one tí ó kọ́kọ́ wà láyé ìgbà tí bàbá bàdà rẹ̀ wà tí wọ́n fún mi mú kí yàrá. ẹ máa mú lẹ́ẹ̀kan sí àbẹ́ ẹ̀ mú. Báwo ni mi ò ṣe ní mo tún wò dání ń sì ti gbèdé uk lágbára Ọlọ́run èmi ò gbé tèmi mi ò ń ṣe gentleman. pẹ̀lú àṣẹ agbára omi wọ́n á gbé tiwọn pẹ̀lú àṣẹ agbára omi. Bẹ́ẹ̀ mi ò ń ṣe gentleman. Bàbá àdébíyé yìí àwọn tó ń pè láti ìlú òyìnbó tó ń pa àwọn wòlíì Nàìjíríà tó ń pe pásọ Nàìjíríà wọ́n pọ̀ rẹpẹtẹ o. Bẹ́ẹ̀ni torí pé omnipresence lọ́lọ́run kò síbi tí ò sí Yorùbá mi yé yín kò síbi tí ò sí àìsí ni mo ṣẹ̀ṣẹ̀ ń kàn máa ń just to let people value the anointing of God upon your life. Téèyàn bá pè mí anywhere you are even when you are within UK just say where you are I pray for you manuel tó bá ti rí ìyanu lọ ṣọpẹ́ ní chọ́ọ̀chì tiẹ̀. ó dẹ̀ rí bẹ́ẹ̀. ibo orí afẹ́fẹ́ lẹ̀ gbé mi sí ẹni tó bá ti mọ̀ mí tán tí bá wá síbí gan tí bá mo ṣe wá sí Nàìjíríà mo ṣe lọ mínísítà mi kan níjọ́ Sunday máa gbé sórí Facebook mo mínísítà mi kan níjọ́ Saturday mo gbé yẹn sórí Facebook ọ̀pọ̀lọpọ̀ mi náà ti fẹ́ kí wọ́n mínísítà ṣùgbọ́n ààyè ò yọ Yorùbá mi ẹyẹ yín láwọn eré àbí tí mo rẹ̀ ti tán ti mọ̀ mí wọ́n ń fi ògo fún Ọlọ́run àti fún ìpè ẹ̀. ìrìnàjò ní kékeré ẹ ṣe rìn ó ti fẹ́ sùyà. kì í ṣe pé ó sùn yá in fact tó bá pọ́n bá rí ọgbọ́n kò tó bá pọ́n ayé ìsín ni wọ́n lè fún mi ní poison pé kó mọ̀ ìṣe máa lọ kó lọ sí mi. nígbà tó gbé wa dé kájọ àgbà ẹ ti mú mi kò ṣe ti Ọlọ́run ti fọ́ ọyún lójú màmá lójú ìyá níjẹ tí wọ́n lè ṣá tí wọ́n rògbò yẹn. pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ Kristi mo wà ní Nàìjíríà bìrìsì nígbà tí bàbá mi kú tó wà láyé èmi ní ọwọ́ mi ló kú sí èmi nìkan ní ọmọ ẹ̀ tó bí tó jẹ́ ẹ̀jẹ̀ tó wà lọ́sibítù nígbà tó dákẹ́
so àjàkálà àgbà kan. bẹ́ẹ̀ ni so mo sì tọ́jú ẹ̀ níwọ̀n ara tí mo lóore ọ̀fẹ́ mọ́ ó tún kú màá fún lówó màá ra nǹkan fún un gbàdúrà àwa kú mo sí bó ṣe yẹ kó mọ sí bàbá so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ìyá mi wà láyé nígbà tí wàá kú tán for some time mo ní oore ọ̀fẹ́ láti tọ́jú ẹ̀ náà mo tọ́jú ẹ̀ gidi mo wà ní Bible school nígbà tí ó kú ní òyìnbó so ohun tó máa ń dùn mí ni wípé ó máa ń dùn mí wípé báwo ni bá ti rìn tó kí ìyá mi wà láyé kó wá rí mi lórí púpù tí mo microphone dání ó yẹn ló dùn mí jù ìbá máa yí lẹ̀ ni ìbá máa yí lẹ̀ ni ìgbà tí mo kọ́lé tí mo kọ́ ńgbà tí mo wà Nigerian Breweries nígbà tí ní 2000 ni mo kọ́ yẹn ó wá síbẹ̀ ilé bungalow báyìí náà ni very nice bungalow ilé náà ó yíká gèlè tó sí sórí ó já bọ́lẹ̀ mọ́ ní aṣebí ilé pẹ̀tẹ́sì ní fìlà má já bọ́lẹ̀ mo bá wọn mú mo dẹ̀ tọ́jú wọn èmi àti àbúrò mi tó wà tá wà pẹ̀lú mi náà sí àtọ́jú wọn nígbà tó sì kú náà àṣeyẹ tó dáa fún wọn so mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo ìgbà tó bá yá fún mi náà tí mo jókòó sí àwọn ọmọ òṣèyẹ tó dáa fún tí mo ṣe fún yàtọ̀ àbá mi. So the message látàrí ìgbà tẹ́yìn là kọjá bẹ̀ ṣe rí pé òjúdọ̀ mi wò ní ọjọ́ ọmọ yín káàkiri pé ọlọ́run ṣáà lè bá sí yírọ̀ ọlọ́run kọ́lọ́n pa sí yírọ̀ kí ni ó sì lè fẹ́ fáwọn òbí tí wọ́n darí ẹ̀ kọjá lásìkò. Yes, that is a very good one. Message mo fẹ́ fáwọn òbí tó ń lọ́rọ̀ kọjá ní àkókò yìí wípé àwọn ọmọ tó bá ti wà ní ipò yẹn tó máa ti ní tó máa wà nípò yẹn àwọn ọmọ tí ó lógo ni kọ́ má give up lórí wọn kọ́ má dákẹ́ kọ́ má lè ṣàárẹ̀ kọ́ sì múra ṣàdúrà àwọn ológo ni ẹni tó bá lógo ni ayé ń dà láàmú ògo àkókò yìí ni wọ́n rí kò sí ohun tí mo fi dà mí láàmú mo fobìnrin dà mí láàmú ṣùgbọ́n mo fògo fún Kristi Ọlọ́run jẹ́ kán fọmọ dà mí láàmú sí ní fọmọ dà mí láàmú so kò sí nǹkan tá à ń fi torí èní nì torí èní tí wọ́n rí ni torí èní tí wọ́n rí ni torí èní nì ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi àti bàbá mi kò sí nǹkan tí ìyá mi ṣe láìsí àtìlẹ́yìn bàbá mi nínú ṣe pé ẹni tó níyàwó bíi mẹ́rin kò ní ìwọ̀nba ló máa fẹ́ ṣe nígbà tó ń ṣe mí nìkan ṣùgbọ́n lábẹ́lẹ̀ bàbá mi ni. bóyá ìlú wọn lọ́wọ́ wọn bóyá wọn fẹ́ràn jù lára àwọn ìyàwó. Yes, it's not impossible torí ìyá mi ni last wife. so ṣe mọ̀ pé last wife yẹn àwọn tó jẹ́ ìyálé tí ń fipá wọn ti ń dàgbà so àwọn ló ń wà in charge oúnjẹ dáàdì mi ṣẹ̀sì wọn pé àwọn ni wọ́n ní nọ́mbà inner room ju àwọn tó kó lọ àwọn ni ó gẹ̀ẹ́tì ẹ̀ náà wọ́n fẹ́ tẹ́lẹ̀ dì. Káàkà ní ọ̀run àwọn sọ́dọ̀ pé ètò òṣèlú ti ń bọ̀ wọ́n fẹ́ wo ẹni tani kẹrin lágbájá ní wọlé àmẹ̀lò ní wọlé eléyìí àwọn tiẹ̀ máa kú ní kò ní gbóòórùn ẹ̀ tó bá tiẹ̀ débẹ̀ náà kan